Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà, fún àánú àti ojú rere tí a rí gbà láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkọkànlá. Ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. A dúpẹ́ fún àwọn àbá rere yín tí ẹ̀yin Olúwa mú ṣẹ nínú ayé wa, àti èyí tí àwa pàápàá ní fúnra wa, tí ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Láti gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò yẹ ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Bíbélì akọ tàbí abo àti ìbálòpọ̀ apá kẹta. Nígbà tá a mú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 25. Éfésù orí 4 ẹsẹ̀ 25. Nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ o, kí olúkúlùkù yín kí ó máa bá ọmọlàkejì rẹ̀ sọ òtítọ́, nítorí ẹ̀yà ara ọmọlàkejì wa ni àwa í ṣe. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 22. Róòmù orí 1 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 22, tí ó kà báyìí pé nítorí ohùn rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé, a rí wọn gbangba, a fi òye ohun tí ó dá mọ̀ ọ́n, àní agbára àti ìwọ Ọlọ́run rẹ̀ ayérayé, kí wọn kí ó lè wà ní àìríwí. Nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run, wọn kò yìn ín lógo bí Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́, ṣùgbọ́n èrò ọkàn wọn di asán, a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn. Wọ́n pe ara wọn ní ọlọ́gbọ́n, wọ́n di aṣiwèrè. Ẹ jẹ́ kí a lọ sí ẹsẹ̀ 27. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú, wọn a máa fi ìlò obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀, wọn a máa ní ìfẹ́kùfẹ́ gbígbóná sí ara wọn. Ọkùnrin bá ọkùnrin ṣe èyí tí kò yẹ, wọ́n jẹ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yé wọn sí, àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ wọn. Ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́. Wọ́n kún fún àìṣòdodo gbogbo, àgbèrè, ìkà, ojúkòkòrò, àrankàn. Wọ́n kún fún ìlara, ìpànìyàn, ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ ìkẹ́lẹ́ bani jẹ́, a sọ̀rọ̀ ẹni lẹ́yìn, a kórìíra Ọlọ́run, aláfojúdi, agbéraga, alẹ̀, aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aláìníyì nínú, ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, agídí, aláìláàánú. Àwọn ẹni tí ó mọ ìlànà Ọlọ́run pé ẹni tí ó bá ṣerú nǹkan wọ̀nyí ó yẹ fún ikú. Wọn kò ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọ́n. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ní ìparí ẹ̀kọ́ mi tí mo bẹ̀rẹ̀ ní ọjọ́ 2 sẹ́yìn lórí ètò Ọlọ́run nípa akọ àti abo, èmi yóò fẹ́ láti pín ìrírí tí mo ní pẹ̀lú rẹ. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo wà ní ọ̀kan lára àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòrùn láti lọ wàásù. Akọ̀ròyìn kan sì fọ̀rọ̀ wá mi lẹ́nu wò pé nípa ojú tí mo fi ń wo ìbálòpọ̀ ọkùnrin àti ọkùnrin tàbí obìnrin pẹ̀lú obìnrin. Mo sọ fún ẹlẹgbẹ́ mi tí ń fọ̀rọ̀ wá lẹ́nu wò pé Ọlọ́run dá obìnrin àti ọkùnrin láti bí irú wọn. Nígbà náà ni mo béèrè, ṣé ó ṣeé ṣe fún àwọn ènìyàn tí ó jẹ́ akọ àti abo àti abo láti bí ọmọ? Mo parí ọ̀rọ̀ mi ní sísọ fún ẹni tí ó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò pé tí gbogbo ènìyàn bá fẹ́ ẹnì kan náà tó jẹ́ ẹ̀yà kan náà, ayé yóò wá sí òpin nínú ìran yìí nìyẹn o. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, nígbàkúgbà tí o bá ní àǹfààní láti sọ nípa ìbálòpọ̀, má ṣe fi dúdú pe pupa rárá o. Ìdí tí iṣẹ́ ibi àti ìwà ìkà ṣe gbilẹ̀ ni pé àwọn ènìyàn rere wọ́n bẹ̀rù púpọ̀ láti sọ òtítọ́. Má ṣe dákẹ́ nígbà tí àwọn ènìyàn bá sọ pé wọ́n fẹ́ ìfẹ́ sí àwọn ènìyàn tí ó jẹ́ ẹ̀yà ara wọn, akọ tàbí abo. Má ṣe dá wọn lẹ́jọ́ o tàbí dá wọn lẹ́bi. Dípò bẹ́ẹ̀, sọ òtítọ́ fún wọn pẹ̀lú ìfẹ́. Ìdájọ́ wọn yóò jẹ́
ìdájọ́ rẹ̀ fún wọn yóò jẹ́ kí wọ́n múra láti bá ọ jà. Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run tí ń dáni lẹ́jọ́, tí ń dáni lẹ́bi, bí kò ṣe Ọlọ́run ìfẹ́. Máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, àmọ́ sì máa fi hàn wọ́n láti inú ìwé mímọ́ pé ohun tí wọ́n ń ṣe kì í ṣe ti Ọlọ́run o, nítorí pé ó sọ̀rọ̀ náà ní gbangba lòdì sí ìwà irúfẹ́ bẹ́ẹ̀. Sọ fún wọn pé o ṣetán láti gbàdúrà pẹ̀lú wọn o, àti láti ràn wọ́n lọ́wọ́ láti borí ẹ̀mí ìfẹ́kúfẹ̀ẹ́ yìí. Bíbélì kíkà wa fún tòní sọ ohun tó máa ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó máa ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run bá fi wọ́n sílẹ̀ fún iyè ríra. Irú àwọn ẹni bẹ́ẹ̀ kò lè parí ìgbésí ayé wọn dáradára o, láì jẹ́ pé wọ́n bá ronúpìwàdà, dúró ṣinṣin lòdì sí ìbálòpọ̀ ọkùnrin àti ọkùnrin àti ìbálòpọ̀ obìnrin pẹ̀lú obìnrin, kí o sì ṣe ohun gbogbo tí o lè ṣe láti fi ọ̀nà tí ó tọ́ hàn àwọn ènìyàn gbogbo tí ó ní ìmọ̀lára irúfẹ́ ìbálòpọ̀ yìí, gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé mímọ́. Lọ́ọ̀tì dúró ṣinṣin láti lòdì sí ìbálòpọ̀ takọtako nínú ìwé Genesis orí 19 ẹsẹ̀ 1 dé 7. Kódà nígbà tí ó wà lábẹ́ ìdààmú tó le, kò jẹ́ kí àwọn ará Sódómù wọ ilé rẹ̀ láti bá àwọn áńgẹ́lì tí ó gbà lálejò dàpọ̀, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n rọ̀ gidigidi tí wọ́n sì fẹ́ wọ inú ilé rẹ̀. Olùfẹ́, mo mọ̀ pé ní àwọn orílẹ̀-èdè kan, ìjọba ti sọ ọ́ di ohun tí kò bófin mu láti sọ òtítọ́ nípa bíbá ọkùnrin àti obìnrin pẹ̀lú obìnrin bí ó ti lò pọ̀. Síbẹ̀síbẹ̀ o, a ní ìjọba tí ó ju gbogbo ìjọba lọ, ìyẹn ni ìjọba Kristi, àti pé a kò gbọ́dọ̀ ṣe lòdì sí ìjọba Kristi o. A gbọ́dọ̀ ṣe aṣojú rẹ̀ níbikíbi tí a bá lọ. Má ṣe dúró láì ṣe ohunkóhun nípa àwọn ènìyàn tí ń bá lọ sí ọ̀run àpáàdì o ní ọ̀nà ìparun. O ní ojúṣe láti gba iye àwọn tí o bá lè gbà kúrò lọ́wọ́ ègbé ayérayé. Ìwé Júdà orí 1 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 23. Kókó ọ̀rọ̀: sọ òtítọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìbálòpọ̀ takọ-tabo nígbàkúgbà tí o bá ní ààyè rẹ̀. Ẹ̀já sọ pé bàbá mi Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ láti ní ìgboyà láti sọ òtítọ́ nínú ọ̀rọ̀ rẹ. Fún mi ní ìgboyà òtítọ́ nínú ọ̀rọ̀ rẹ níbikíbi tí mo bá wà bí níbikíbi tí mo bá dé. Fi ìgboyà fún mi láti sọ òtítọ́ ọ̀rọ̀ rẹ, pàápàá jùlọ fún àwọn tó ń ṣe ìbálòpọ̀ takọtabo àti tabotabo. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ìka àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.